Èló lẹ pé gbogbo owó lé yẹn? Ṣé lọ́dún? Bẹ́ẹ̀ ni sà. 6,500 ní lóṣù. Sórí gbogbo ilé tó wà ládùúgbò mi. Ètò kéré jù tẹ́ ń gbowó ẹ̀ ní 1,200 lóṣù kan. Ṣùgbọ́n 500 náírà lè mí gbà. Torí tí láńlọ́ọ̀dù bá bí ọmọ tó bá jóbìnrin láńdọ̀tà ni. Tó bá jẹ́ pọ́kùnrin láńsàn ni. Tó bá jẹ́ pé ọmọ láńlọ́ọ̀dù ni gẹ́gẹ́ láńsàn gẹ́gẹ́ láńdọ̀tà. Ọkùnrin ni wọ́n, èmi ni cousin, family. Ó wọlé tán, ó ṣe tán, ìkejì náà bá dé, ìkẹta náà wọlé, ìkẹrin náà ṣe tiẹ̀, ní karùn náà bá tún wọlé dé. Ṣé ìwà sílé ọkọ sórí ibú? Ó lè má jọrí ibú ní. Kì í sọrí ibú, kí ló ṣẹlẹ̀ gangan? Ayé mà ti la, ayé ti lu jára wọn. Àmọ̀ sí dẹ́pẹ́ kò sí tàn ẹbí ẹlẹ́bí tí wọ́n mọ̀. Gọ́gù ní sọ fún ẹ, olóbùkún gọ́gù. Gọ́gù náà sọ bá ṣe. Kí gọ́gù yẹn sọ tán, gọ́gù tí ò ní ràn. Wọ́n ní wọ́n máa kọ́ ẹ bó ṣe máa bá wọn ṣiṣẹ́ agent. Yes, wọ́n dẹ̀ máa employ àwọn boys ẹ̀ náà pẹ̀lú wọn. Ẹ máa lọ máa deliver iṣẹ́ fún wọn, ìwé ìtọ́jú ṣe fún wọn l'Abuja. Dápadà sàkámàjẹ ni gbogbo yẹn ẹ̀kọ́ tó máa fi kó ilómi ọbẹ̀ jẹ nìyẹn. Sórí gbogbo brain ọmọ yẹn èmi ni mo fún. I swear na me be the system. Because police is your friend, enemy yín là wà. Àbíkẹ́ ṣe bó ṣe wà ọmọ bá ní àtọrọ ni kì í ṣe ọmọ bá ní àjàgbà. Mo mọ̀ dújú ní pàápàá. Ẹ̀rọ ojú olè ẹ̀mú o, ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ní ti tolóhùn. No peace for the wicked, gbẹ̀wìrì gbẹ̀gbẹ̀gbẹ̀. Báwo máa jáde sí o? Òun lè tẹ̀ ń jà ní. Ojú ìyá yín máa wálẹ̀. Àjọ rẹ̀ olórí burúkú wá. Èmi jàtọ̀ sí wọ́n. Ó lọ fún ẹ. Ẹ wo ṣe bá ọkọ ẹ sọ̀rọ̀, èmi ọkọ ń bá sọ̀rọ̀, ó dẹ̀ fún mi lẹ́sìn bẹ́ẹ̀ rẹ̀ wá ń bẹ́ẹ̀ rẹ̀. Ẹ lọ pariwo wá, ẹnu ọ̀rọ̀ ìyá yìí, ọmọ sáyẹ́ ṣíbá ní ìṣòjú yìí ṣiṣẹ́ jáwèrè. Ra fóònù fún ẹ, àbòlọ̀ làwọn ọmọ fóònù. Fóònù oní fóònù tó gbé, ó jẹ́ tètè dá padà kan tó wá gbé ẹ nílé. Bí Ọlọ́run, àtàwọn ọmọ yìí ti kú ọ̀hún ló tún ti sá lọ báyìí o. Ṣé ló sì pè mí gbàtọ́ tí mú un lọ? Ọmọ wo nìyẹn? Jíjẹ́ kò mọ̀ pé àjálù ìfọ́fájì yẹn. Ìjẹ́ ló gé láti ẹ̀.